enemy ló jẹ́ fún àwọn ọmọ Iran gangan láwọn tó jọ ọmọ Iran gan enemy ni olórí wọn tápá yẹn ló jẹ́ sí wọn inú wọn dùn bí kókú ni Amẹ́ríkà Israel ogun dé wọn apá àwọn wèrè kan wá kóra wọn jọ Nàìjíríà wọn láwọn ń protest against bí wọ́n ṣe pa ẹ dákun kí ni relationship Nàìjíríà àti Iran ẹ wo àdúrà àwọn èèyàn tí wọ́n pa ní Kwara State tí àwọn bandit àwọn agbésùnmọ̀mí pa ní Kwara State mùsùlùmí wà nù wọn Christian wà nù wọn nínú àwọn tó pa ní Kwara State àwọn wèrè yóò jáde láti wá protest wípé kí ló tí wọ́n pa àwọn èèyàn wọn Kwara o wọ́n ti ṣe kíní kan wọ́n ò jáde láti wá protest ẹ wo yà àwọn èèyàn tí wọ́n pa nílẹ̀ Haúsá ní north wọ́n ò jáde láti wá protest pé kí wọ́n pa àwọn èèyàn wọn mọ́ ẹ wá jáde láti wá protest torí pé wọ́n pa olórí Iran. Are you ready to turn your creativity into power? Welcome to Kijipa Film and AI Academy, where talent meets technology. We train you in acting, directing, script writing, and professional film production, giving you the skills to dominate the screen. We don't stop there. Step into the future with our AI filmmaking masterclass. Learn AI image and video generation and gain access to over 300 free AI image and video prompts to boost your creativity instantly. This is not just a school, it's a movement. Click the link below to get started. Kí ni ìjọba orílẹ̀-èdè yìí ń ṣe gan? Torí tó bá jẹ́ pé àwọn peaceful protesters tí wọ́n ń protest lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa lórí pé àríná lò lórí pé wọ́n ń harass àwọn èèyàn wa kìnnìkan ní àwọn ìjọba orílẹ̀-èdè yìí wọ́n á rán àwọn ọlọ́pàá láti tí a gbà sí wọn. Ṣebí orílẹ̀-èdè náà la wà tẹ́nìkan ti bọ́ sórí mímbàrí tó ní tí sọ̀tà sọ́kọ́ tó bá ti sọ̀rọ̀ táwọn kan bá ti takò lẹ́ Yorùbá ó ní ẹ̀sìn wọn ní kí wọ́n pa á. Orí mímbàrí náà ni wèrè kan wà lórí mímbàrí tó pẹ́yà rẹ̀ ní Mufti tó ní kí àwọn èèyàn lọ́mọ kọ́ ọmọ bí wọ́n ṣe ń lo àdá bí wọ́n ṣe ń yìnbọn ẹ lọ́mọ ra àdá fáwọn ọmọ yín ẹ lọ kọ́ bí wọ́n ṣe ń yìnbọn. God àwọn ìjọba sì wọ́n bẹ́ẹ̀ èyàn kan sì bọ́ sórí mímbàrí ń sì sọ ọ̀rọ̀ yẹn jáde níwájú gbogbo àwọn èèyàn ẹ̀ sì rí nǹkan kan tó ti. EndSARS ó sì níngà nílẹ̀ lónìí lórí pé àwọn SARS ò ṣe dáadáa wọ́n fẹ́ kọ́ reform àwọn èèyàn dẹ̀ protest ẹ̀wọ̀n tí wọ́n fojú àwọn èèyàn rí ní Lẹ́kì ẹ̀wọ̀n tí wọ́n fojú àwọn èèyàn rí ní Nàìjíríà nígbà tí wọ́n jáde fún protest. Ó dà àwọn tó ń protest ṣé kí ìjọba Nàìjíríà ṣé kí wọ́n kó àwọn àmì wa àwọn sójà wa kán kó àmọ́ tàǹkì kí wọ́n lọ dojúkọ Amẹ́ríkà àbí Israel ni torí kò yé mi. This is the level ibi tí ẹ̀sìn tó bá yé àwọn èèyàn jẹ́ dé lórílẹ̀-èdè. Ẹbí wọ́n léèrè pé òkè kí ni tẹ́ ń ṣe protest lé lórí gan-an pé Iran leader yẹn ẹ kàn sọ nípa ẹ sọ nípa ìjọba ẹ ọdún mélòó ló ti fi ń rúlu wọn ẹ kàn bí wọ́n léèrè 1 or 2 questions nípa Iran àbí nípa ìjà wèrè tí wọ́n tọ́lá ìfẹ̀hónú wèrè tí láwọn fi ṣe ìfẹ̀hónú wọn ẹ gbọ́ wọn nílé sọ̀rọ̀ torí pé àwọn olórí wọ́n sàti kún jáde pé tọ́ wọ́n ti pa olórí àwa mùsùlùmí ìkà ni wọ́n ṣe wọ́n ètì àwa mùsùlùmí ni olórí wa ni wọ́n pa yẹn àfi ká jáde ká ṣe ìfẹ̀hónú hàn lé lórí rẹ̀ pé torí kí wọ́n lè fi àwa mùsùlùmí lọ́rùn lẹ̀ wọ́n ti ń dojúkọ àwa mùsùlùmí nítawọn olórí wọn sọ fún àwọn jáde. Àwọn èèyàn fi amọ̀ tàǹkì wọ́n fi missiles wọ́n fi àdó olóró wọ́n fi bára wọn fà torí ilẹ̀ ara wọn tán jọ fẹ́ gbà wọ́n jọ fi ìbọn wọ́n jọ fi bomb wọ́n jọ fi missiles wọ́n jọ fi tákù ẹ̀yin kan wà ní ẹ̀kọ́ gbé kùránì wèrè dání ẹlẹ́ẹ̀ka kùránì àwọn kan wà ní wọ́n pariwo lórúkọ Jésù wọ́n gbé báìbù dání nígbà tí ibi tí Jésù gan ti wá gan tẹ́pà àwọn ni wọ́n ní the deadliest weapon. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò kú.
ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbọ̀ngàn, mú kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ́tún ti láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtùpọ̀ ọ̀gbọ̀dọ̀ kú ṣàlàáfíà nígbà gbogbo wa. Mú kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè Kíjípá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. ìbámẹ́lẹ́mi lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùwọ̀ oníbù ẹja kíkẹ́ ọ̀kasà nílẹ̀ bẹ́mi lọ́mọ bá lò fún aláyémọ̀ rẹ̀ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹsẹ̀gì èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀ mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí sáà tiẹ̀ mójú mi dòde. mo fẹ́ kẹ́ wo àwòrán tẹ̀ ń wò lójú screen yìí. àwòrán tẹ̀ ń wò yìí ó ní àwòrán àwọn mùsùlùmí tí wọ́n jáde lánàá fún protest nípa olórí Iran tí wọ́n pa. Now ìbéèrè tèmi ní kí ni ìjọba orílẹ̀-èdè yìí ń ṣe gan? Torí tó bá jẹ́ pé àwọn peaceful protesters tí wọ́n ń protest lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa, lórí pé àríná lò, lórí pé wọ́n ń harass àwọn èèyàn wa kìnnìkan ní, àwọn ìjọba orílẹ̀-èdè yìí wọ́n á rán àwọn ọlọ́pàá láti tear gas wọn, wọ́n á rán àwọn ọlọ́pàá láti ṣe wọ́n ṣìbáṣìbò, àwọn ọlọ́pàá wọ́n á ṣe bó ṣe wù wọ́n níbẹ̀, wọ́n á arrest wọn láwọn tí wọ́n ń ja ìjà fún orílẹ̀-èdè títí wọn gangan pé kó lè ní tẹ̀síwájú. àwọn ọlọ́pàá wọ́n á arrest wọn, wọ́n á ṣe wọ́n bó ṣe wù wọ́n. EndSARS ó sì ń língà nílẹ̀ lónìí lórí pé àwọn SARS ò ṣe dáadáa, wọ́n fẹ́ kán reform, àwọn èèyàn dẹ̀ protest. ẹ̀wọ̀n tí wọ́n fojú àwọn èèyàn rí ní Lẹ́kì, ẹ̀wọ̀n tí wọ́n fojú àwọn èèyàn rí ní Nàìjíríà nígbà tí wọ́n jáde fún protest. àwọn èèyàn wá jáde ní Nàìjíríà láti protest against ikú olórí Iran, láti protest pípa olórí Iran léyìí tí Israel Amẹ́ríkà tí wọ́n bọ́ǹbù tí wọ́n padà nù. àwọn ọmọ Iran wọ́n bọ́ sórí street, wọ́n ń jó, wọ́n ń dunnú, wọ́n ń yọ̀ wípé wọ́n bá wọn pa olórí wọn yẹn látorí pé is a tyranny in their flesh, is a thorn in their flesh. Ọlọ́run ló mọyì ọdún tó ti fi rúùlù wọn tí ò kúrò bẹ́ẹ̀ as their leader, tí ó dẹ̀ ń fi kínáàtì pé títẹ̀ pọ́lísì tiẹ̀ tí wọ́n gbé pọ́lísì wọn tó dẹ̀ fi ń destabilize life àwọn èèyàn. Enemy ló jẹ́ fún àwọn ọmọ Iran gangan, láwọn tó jọ ọmọ Iran gan, enemy ni olórí wọn tán pa yẹn ló jẹ́ sí wọn. inú wọn ń dùn bí kókú ni. Amẹ́ríkà, Israel ogun dé wọn apá. àwọn wèrè kan wá kóra wọn jọ Nàìjíríà, wọ́n láwọn ń protest against bí wọ́n ṣe pa. ẹ dákun, kí ni relationship Nàìjíríà àti Iran? kí ni relationship Nigerian leaders, Nigerian government àti government Iran? ó dá àwọn tó ń protest, ṣé kí ìjọba Nàìjíríà, ṣé kí wọ́n kó àwọn àmì wa, àwọn sójà wa kán kó àmọ́ tàǹkì kí wọ́n lọ dojúkọ Amẹ́ríkà àbí Israel ni? torí kò yé mi. This is the level ibi tí ẹ̀sìn tó bá yé àwọn èèyàn jẹ́ dé lórílẹ̀-èdè yìí. Federal government of Nigeria ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ̀ ń wo àwọn rándanrandan yìí. àwọn tí wọ́n kó wàhálà wá sílẹ̀ sí kọ́tù wa níbi ṣe bẹ̀rẹ̀ rèé o. bí ní àjọ bandit ti ṣe bẹ̀rẹ̀ rèé o, bí ní àjọ Boko Haram kankan bó ṣe bẹ̀rẹ̀ rèé o. tó bá ṣe pé bí tí system ti ṣiṣẹ́ ni, gbogbo àwọn tá à ń sọ yìí, gbogbo àwọn tó jáde fún protest rádaràda yìí, gbogbo as at now inú ẹ̀wọ̀n ló yẹ kí gbogbo wọn wà. torí ok, ṣé wọ́n pèpè fógun ni ká lọ dojúkọ Israel àbí ká lọ dojúkọ Amẹ́ríkà? kí ló kàn wá pẹ̀lú Iran? àbẹ́ kí ni nígbà táwọn ọmọ onílùú gan tínú wọ́n ń dùn tán jó tán yọ̀ pé wọ́n bá wọn mú ìkà kúrò lẹ̀,
tẹ́yìn wá kóra yín jọ tẹ́ ní ẹ̀yin protest ẹ̀ ṣe ìfẹ̀hónúhàn orí burúkú kan. This is the level of damage tí ẹ̀sìn ti ṣe sí brain àwọn èèyàn. Gbogbo àwọn tó kóra wọn jọ tẹ́ ń wò yìí nísìnyí, ẹ lọ interview wọn lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ kàn bí wọ́n léèrè in tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lé lórí. Ìgbà náà lẹ́yìn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn daft, kò sí nǹkan lọ́pọlọ wọn. Ẹ bí wọ́n léèrè pé òkè kí ni tẹ́ ń ṣe protest lé lórí gan, pé Iran leader yẹn ẹ kàn sọ nípa ẹ sọ nípa ìjọba ẹ̀, ọdún mélòó ló ti fi ń rúlu wọn, ẹ kàn bí wọ́n léèrè 1 or 2 questions nípa Iran àbí nípa ìjà wèrè tí wọ́n tọ́lá ìfẹ̀hónú wèrè tí láwọn fi ṣe ìfẹ̀hónú wọn. Ẹ gbọ́ wọn nílé sọ̀rọ̀ torí pé àwọn olórí wọ́n ṣàtìkún jáde pé tọ́ wọ́n ti pa olórí àwa mùsùlùmí, ìkà ni wọ́n ṣe, wọ́n ètì àwa mùsùlùmí ni olórí wa ni wọ́n pa yẹn, àfi ká jáde ká ṣe ìfẹ̀hónúhàn lé lórí rẹ̀ pé torí kí wọ́n lè fi àwa mùsùlùmí lọ́rùn lẹ̀, wọ́n ti ń dojúkọ àwa mùsùlùmí, ìtàwọn olórí wọn sọ fún ọ̀nà tó fi jáde. Ṣé ìgbà tí Amẹ́ríkà àti Israel tí wọ́n bá Iran jà, ìgbà tí Israel àti Iran kojú ara wọn nísìn, kakùn sí Quran làwọn Iran ló fi ń bá pọ́yà pẹ̀lú wọn, àbí Bible làwọn Israel fi ń jagun tí ẹ bá ṣe kóríwá òpè lórílẹ̀-èdè. Àwọn èèyàn fi amọ̀ tàǹkì, wọ́n fi missiles, wọ́n fi àdó olóró, wọ́n fi bára wọn fà torí ilẹ̀ ara wọn náà jọ fẹ́ gbà. Wọ́n jọ fi ìbọn, wọ́n jọ fi bomb, wọ́n jọ fi missiles, wọ́n jọ fi ń tákù. Ẹ̀yin kan wà ní ẹ̀kọ́ gbé Kùránì wèrè dání, ẹlẹ́ẹ̀ka Kùránì. Àwọn kan wà ní wọ́n pariwo lórúkọ Jésù, wọ́n gbé Bible dání. Nígbà tí ibi tí Jésù gan ti wá gan, tẹ́pà wọn ni wọ́n ní the deadliest weapon in the world. Country tó ní the deadliest weapon jù, tó jẹ́ pé láàrin ṣẹ́jú pàdé wọ́n lè run odidi country dànù, Israel ni. Bẹ́ẹ̀ l'Amẹ́ríkà, Israel ò ṣe gbé Bíbélì kọ́nà fẹ́ lọ fi kojú àwọn Iran. Iran ò ṣe gbé Quran kọ́nà fẹ́ lọ fi kojú àwọn Israel. Tí wọ́n ṣe pa adapt. Àwọn aláwọ̀ wá ń bí láti ká mọ́ gbà ọjọ́ mélòó kan fáwọn Israeli, ká gbà ọjọ́ mélòó kan fáwọn Iran. Ta ló ṣe wá báyìí? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí, àwọn alágbàkọ́ yìí wọ́n fẹ́ wá gba ilẹ̀ wa ní o, bí ṣe bẹ̀rẹ̀ rẹ̀ o. Ìjọba Nigeria, ẹ má jẹ́ kó dìgbà tí kálukú bá bẹ̀rẹ̀ sí ní put laws into their hand kẹtọ́ wá wà kàn ṣe sọ́rọ̀ yìí o. Torí bó ṣe ń lọ yìí, tí àwọn tí wọ́n láwọn ṣe ìwọ́de orí burúkú yìí, tí ó bá di pé wọ́n wọnú àwọn ìlú lọ, àwọn ìlú náà dìfẹ̀ǹdì ara wọn o, àwọn ọmọ ilẹ̀ ó dìfẹ̀ǹdì ara wọn o. Àlejẹ́ káwọn kan wá kó wàhálà, kan wá pàdánwò tí wọ́n kan wá kó bá wa. These are what you people are supposed to be fighting. Wọ́n náà jáde ní Kano, wọ́n jáde ní gínà kókọ ìlú yẹn ìrántí ó kọ Northern State ẹmọ́, wọ́n jáde náà l'Èkó lánàá. Gọ́gọ́ Sanwó-Olú ẹwà nǹkan ṣe sọ́rọ̀ àwọn wèrè ìrántọ́kọ́rọ̀ àwọn jọ yìí o. Ẹ má jẹ́ kí wọ́n dà rúmọ́ alórí o. Gààrí wà láàmú jẹ́jẹ́, èyí tí bá wọ́n fẹ́ràn kọ́ntì wa àti ìrìnàjò tán. Ẹ má jẹ́ wọ́n tún wá dá wàhálà kún wàhálà fún wa. Kí n problem àwọn ọmọ ṣe o. Ẹ wo ọdún àwọn èèyàn tí wọ́n pa ní Kwara State. Tí àwọn bandit àwọn agbésùnmọ̀mí pa ní Kwara State, Mùsùlùmí wà nú wọn, Christian wà nú wọn nínú àwọn tó pa ní Kwara State. Àwọn wèrè yóò jáde láti wá protest. Wípé kí ló tí wọ́n pa àwọn èèyàn wọn Kwara o, wọ́n ti ṣe kíníkan, wọ́n ò jáde láti wá protest. Ẹ wo àwọn èèyàn tí wọ́n pa nílẹ̀ Haúsá ní North, wọ́n ò jáde láti wá protest pé kí wọ́n pa àwọn èèyàn wọn mọ́. Ẹ wá jáde láti wá protest torí pé wọ́n pa olórí Iran. Nǹkan wà o. Ẹ já ronú ọmọ Yorùbá. Eléyìí kìí ṣe ọ̀rọ̀ ẹ̀rín, kìí ṣe ọ̀rọ̀ tí èèyàn fọwọ́ yẹpẹrẹ mú. Wọ́n ti damage ọpọlọ àwọn èèyàn jìnnà. Wọ́n la fi ní kẹ́ lọ kó gbogbo àwọn ọmọ yín pò nílé kéwú.
kéwú àdánwò ló jẹ́ fún àwọn èèyàn wa. This is the level of damage tí wọ́n ti ṣe sọ́pọlọ àwọn èèyàn àti kékeré sì rẹ̀ ti ń bá lọ. Wọ́n ti ń bí ìdúró àwọn eléyìí láti kékeré ni, ní tí wọ́n gbìn sí wọn lórí láti kékeré ni. Let's work on our children. Ẹ má jẹ́ wọ́n kó àwọn ọmọ wa sínà, ẹ kó gbogbo àwọn ọmọ yín kúrò nílé kéwú, ẹ má jẹ́ wọ́n bà ayé àwọn ọmọ jẹ́ fún yín. Àbí ṣebí orílẹ̀-èdè náà la wà tẹ́nìkan ti bọ́ sórí mímbàrí tó ní tí sọ tásọkó tó bá ti sọ̀rọ̀ táwọn kan bá ti takò lẹ́ Yorùbá ó ní ẹ̀sìn wọn ní kí wọ́n pa á. Orí mímbàrí náà ni wèrè kan wà lórí mímbàrí tó pẹ́ra rẹ̀ ní Mufti tó ní kí àwọn èèyàn lọ́mọ kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe ń lo àdá, bí wọ́n ṣe ń yìnbọn. Ẹ lọ́mọ ra àdá fáwọn ọmọ yín, ẹ lọ kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn. God, àwọn ìjọba sì wọ́n bẹ́ẹ̀, èèyàn kan sì bọ́ sórí mímbàrí ìsì sọ ọ̀rọ̀ yẹn jáde níwájú gbogbo àwọn èèyàn, ẹ sì rí nǹkan kan ṣe sí. Nígbà tó tẹ̀ jẹ́ pé ọba wọn náà nílùú wọn náà ìkẹ̀kẹ́ náà jọ ni wọ́n, ẹ má sùn. Àwọn náà lead the protest, àwọn tí wọ́n kọ́ protest jáde nù o, àwọn Mufti Ìwó, àwọn ni wọ́n lead àwọn protest Palestine, Iran kankan yìí o. Àwọn Ògbómọ̀ṣọ́, Ìmáàmù Ògbómọ̀ṣọ́, àwọn ni wọ́n kọ́ gbogbo ìránù gbogbo rádàdà ìjáde o. Ẹ má sùn o. Ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ń kọ́ àdánwò wọlé sílẹ̀ Yorùbá rẹ̀ o. Ẹ jẹ́ á ronú kámọ́tà ń ṣe. Irọ́ lásán òní Islam, ẹ̀tàn lásán òní Islam. Wọ́n fẹ́ gba ilẹ̀ yín, wọ́n fẹ́ gba gbogbo nǹkan ní yín ni. Both Christianity and Islam, they are danger to our people. Israel ni Christianity ti wá, Saudi ni Islam ti wá, àwọn Arabian countries, àwọn bẹ̀ni Islam ti wá, inú àwọn leading Arabian countries ní Iran wà. Ibi tí Islam ti wá, ibi tí Christianity ti wá, wọ́n adójúkọra wọn bára wọn jà, wọ́n sì fífẹ́ àti Kùránì bára wọn jà. Bọ́n ṣe ń lo ìbọn, ni wọ́n lo missiles, ni wọ́n lo bọ́ọ̀bù, ni wọ́n lo gbogbo ẹ̀tàn fi bára wọn jà. Àwáwá ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ á ronú. These people are deadly. Ilẹ̀ yín náà fẹ́ wá gbà, kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún ọmọ Yorùbá jù wọ́n fẹ́ wá gbalẹ̀ wa lọ. Ẹ jẹ́ á mọ̀ tá à ń ṣe, ẹ má jẹ́ káwọn pípé oko bá wa. Ẹ̀yin ìjọba wa lórílẹ̀-èdè yìí ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. Títí dùgbà mi tẹ́lá àǹfààní àti pàdé mi lórí ètò ìtàkùn ní àpàdé ọmọ Yorùbá àtúpọ̀ ọgbọ́dọ̀ kú ọmọ bá dé ọ̀rọ̀ adé yìí kíjì pààrọ̀ lóko tèmi, èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúpọ̀ ọgbọ́dọ̀ kú.